ẹ kú jẹ́jẹ́ àsìkò gbogbo tẹ̀ tí ń gbọ́ mi lérò kó tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa àwọn ṣe ń lọ́ba gbé ga fún àánú àti ojú rere ńláńlá tí a rí gbà láti rí èní ọjọ́ ìṣẹ́gun èní ọjọ́ tí ó kẹ́yìn nínú oṣù ìkẹsàn-án àdúpẹ́ ọlọ́run aláàánú nítorí gbogbo ohun tó ń jẹ́ ìdààmú àìrójú àìráyè nínú ayé wa a kò ní rí wọn mọ́ láti èní lọ ẹ̀yìn olúwa yóò fi òpin sí i lénìí ọlọ́run ọ̀rọ̀ tí a ó sì gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án àkòrí tí a ó gbéyàwó sọ pé má ṣe ẹlẹ́yàmẹ̀yà àmọ́ àkọsórí wa nínú ìwé Jòhánù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún ìwé Jòhánù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún ẹ má ṣe ìdájọ́ nípa òde ara ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Tímótíù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹrin Tímótíù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹrin nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí ẹ máa bẹ̀bẹ̀ kí ẹ máa gbàdúrà kí ẹ máa ṣìpẹ̀ àti kí ẹ máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí ẹ máa lo ààyè wa ní ìdákẹ́jẹ́ kí a máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa olùgbàlà wa ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun Ọlọ́run fẹ́ràn àwọn onígbàgbọ́ bẹ́ẹ̀ ni ó fẹ́ràn àwọn aláìgbàgbọ́ náà nínú bíbélì kíkà wa tòní a rí i pé ó fẹ́ kí a gba gbogbo ènìyàn là kí wọ́n sì wá sí ìmọ̀ òtítọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe lè rán áńgẹ́lì àti àwọn ènìyàn sí ọ ó fẹ́ láti lè rán ọ gẹ́gẹ́ bí ó ti ṣe rán Fílípì sí ìwọ̀fà Ethiopia ó fẹ́ kí o jẹ́ ìdáhùn sí àwọn ìbéèrè ẹnìkan àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro àwọn mìíràn ó ń wá ènìyàn láti rán bíi Pétérù ẹni tí ó rán sí ilé Kọ̀nílíọ́nì láti sọ ìyìn rere fún àwọn kèfèrí Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹwàá nígbà tí ó bá rán ọ mo ní ìrètí wípé o kò ní kọ̀ láti jí iṣẹ́ náà pàápàá tí a bá ka ẹni tí ó rán ọ sí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ paraku kò sí ẹni tó kọjú láti di ẹni ìgbàlà o kò sí ẹni tó kọjú tó pọ̀ jù láti di ẹni ìgbàlà mo sábà máa ń sọ tí mo bá jẹ́ Ọlọ́run mi ò ní gba Adébóyè là mo ti bàjẹ́ gan ni tí mo sì ti sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ní àìmọye ìgbà kí n tó fi ayé mi fún Kristi ẹ̀wẹ̀ wò mí nísinsìnyí o oore ọ̀fẹ́ Ọlọ́run ó ràn mí lọ́wọ́ láti kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ rẹ̀ Paul jẹ́ onínúbíni tí ó sì ṣe inúnibíni sí àwọn Kìrìsìtẹ́nì ó dá mi lójú pé tí Ọlọ́run bá rán àwọn ènìyàn kan láti lọ wàásù fún wọn yóò kọ̀ jálẹ̀ o nítorí yóò mú wọn lójú ẹsẹ̀ ní ìbẹ̀wò láti ọ̀dọ̀ Jésù òun ló gbà á tí ó sì wá sí orí ẹkún rẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn yẹn ó nílò àwọn Kìrìsìtẹ́nì láti ṣe atọ́nà rẹ̀ àkọ́kọ́ Ọlọ́run sọ fún Ananiah nípa Sọ́ọ̀lù Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkẹtàdínlógún ó dá mi lójú pé tí Ọlọ́run bá sọ fún àwọn Kìrìsìtẹ́nì mìíràn nípa Sọ́ọ̀lù ní ìgbà náà wọn ìbá ti pa ohùn rẹ̀ mọ́ o ní èrò wípé Sátánì ni ó ń gbìyànjú láti kó wọn sínú wàhálà ẹ̀wẹ̀ Ananiah jẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́ tí ó mọ ohùn Ọlọ́run ó sì ṣetán láti gbọ́ràn sí i kò ṣe ẹlẹ́yàmẹ̀yà sí Pọ́ọ̀lù o ládùúrú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá lánàá Bánábà náà kò
kò dẹ́yẹ sí Pọ́ọ̀lù nígbà tí àwọn onígbàgbọ́ yòókù ń bẹ̀rù láti bá Pọ́ọ̀lù ṣe. Bánábà lọ sí Tásísì láti wá, ó sì mú wá sí Áńtíókù níbi tí wọ́n ti ń kọ́ àwọn ènìyàn mìíràn nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 11 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 16. Ọkùnrin tí ó ti fi ìgbà kan ju àwọn onígbàgbọ́ sínú ẹ̀wọ̀n, ó wá bẹ̀rẹ̀ sí ní jèrè ọkàn fún Kristi. Olùfẹ́, Ọlọ́run lè gba ẹnikẹ́ni là, kò sí ẹni tí ó kọjá ìgbàlà. Ó ń wá àwọn onígbàgbọ́ bíi Ananiah, ẹni tí ó lè rán sí àwọn tó ní ìgbé ayé rúdurùdu àti ìgbé ayé jákujàku. Ó ń wá àwọn ọmọ ẹ̀yìn bíi Bánábà, ẹni tí yóò máa wá irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ tí yóò sì tọ́ wọn sọ́nà sí iṣẹ́ ìsìn Ọlọ́run fún ayé wọn. Má ṣe ẹlẹ́yàmẹ̀yà sí ẹnikẹ́ni. Kàkà bẹ́ẹ̀, ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n mọ Kristi sí i. Kókó ọ̀rọ̀: kò sí ẹni tí ó lọ jìnnà jù fún Kristi láti gbàlà. Já sọ pé bàbá mi bàbá mi àti Ọlọ́run mi. Ǹjẹ́ gbogbo àwọn tó wà nínú ẹbí mi, àwọn tó yí mi ká tí wọn kò tíì mọ̀ ọ́, Ọlọ́run jọ̀wọ́ bá mi fọwọ́ tọ́ wọn lọ́kàn. Bá mi fọwọ́ tọ́ wọn lọ́kàn pé ọkàn wọn padà wá sílẹ̀. Jẹ́ kí wọ́n lè fi ayé wọn fún ọ, kí wọ́n lè mọ̀ ọ́. Kìkì ọ̀rọ̀ kan ṣoṣo, bá mi fi tọ́ wọn lọ́kàn kí wọ́n jẹ́ ẹni ìgbàlà. Ọlọ́run yóò sì rà wọ́n padà bó ṣe ra Sọ́ọ̀lù padà ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayakọ́lé orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kan lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbọ́ Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè á fetí sí àdúrà yín. Ó dàbọ̀.